tóra àti mẹni tí wọ́n ń jíṣẹ́ fún ìmọ̀ wọn ò sì lè jọ. ṣe é nígbà tí pọ́tà bá jáṣẹ́ nǹkan INEC ó gbó kankan jáde láìpẹ́ tí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n fi ránṣẹ́ sí wọn pé àwọn olùdíje rèé o worúkọ ẹni tí ó jáde ńbẹ̀ ìgbà yẹn ara wọn balẹ̀ a ti mọ gbogbo ète tí wọ́n fẹ́ lò gbogbo ohun tí wọ́n ń wá náà ní pé kí Oríyọmí Hamzat kán mọ́ lè dìbò kó má bàa rí ìbò dì nínú ìbò January tó dẹ́ ti rí wípé òun ni ayé fẹ́ báyìí. mo fẹ́ kí gbogbo wa kájọ farabalẹ̀ o mo fẹ́ kájọ farabalẹ̀ kájọ gbọ́ àwọn àṣírí tó tún jáde o àwọn àṣírí tó farasin àwọn àṣírí tó ṣókùnkùn nínú ẹgbẹ́ Accord Party lórí awuyewuye tó ń lọ tí àwọn èèyàn ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àti oríṣiríṣi àrísírí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àwọn kan ń sọ wípé Olúwaṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń dárúgúdù sílẹ̀ nínú ẹgbẹ́ Accord tí ẹgbẹ́ Accord Party nípínlẹ̀ Ọ̀yọ́ tí ò fi tò tí wọ́n fi sọ wípé kándídéètì nínú ẹgbẹ́ Accord fúnpò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ ti di méjì Alhaji Oríyọmí àti Kúnlé Búsàrí. Kí wá ní tuntun tí mo gbọ́ kí ni tuntun tí mo rí tí mo ní kí n tó mú wá fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé bí nǹkan ṣe ń lọ òun náà ni mo máa ń mú wá fún yín tẹ́ ẹ sì mọ̀ wípé tó bá jó títọ́ tó bá jó dòdò tí mo rí tó fìdí múlẹ̀ òun náà ni mo máa ń mú wá fún wa lórí ìkànnì yìí. Ìdí rèé tí mo fẹ́ ká gbọ́ eléyìí láti bẹ̀rẹ̀ títí dé parí. Ọ̀kan nínú àwọn àgbà nínú ẹgbẹ́ òṣèlú Accord Party nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ni ló sọ àwọn àṣírí tí mo fẹ́ mú wá fún yín yìí. Wọ́n kàn tiẹ̀ sọ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúwaṣèyí Mákindé ni ó dẹ Kúnlé Búsàrí sínú ẹgbẹ́ Accord láti dànù ẹgbẹ́ Accord rú kí ẹgbẹ́ Accord ó má bàa tò kán má bàa fún Alhaji Oríyọmí ní tíkẹ́ẹ̀tì olùdíje gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ Accord àtàwọn àṣírí kọ̀ọ̀kan àwọn àṣírí tó yẹ kẹ́ ẹ gbọ́ tó yẹ kẹ́ ẹ mọ̀ tí àgbà olóṣèlú yìí tó tú jáde. Níbo lọ̀rọ̀ yìí fẹ́ wó sí níbo ni ọ̀rọ̀ yìí fẹ́ yọrí sí nínú ẹgbẹ́ Accord. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni pé gómìnà Olúwaṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó gbé 100 million naira fún àwọn executives nínú ẹgbẹ́ Accord Party nípínlẹ̀ Ọ̀yọ́ láti kó lẹ́yìn Alhaji Oríyọmí kí wọ́n bọ́ sẹ́yìn Kúnlé Búsàrí. Ẹ jẹ́ a jọ gbọ́ èyí tí í ṣe ọ̀rọ̀ lẹ́nu àgbà olóṣèlú nílẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú Accord Party ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Tá a bá wá gbọ́ tán kẹ́ wá jẹ́ kí n mọ èrò àti ìwòye ti yín gan. mi ni Mọ́gàjí Ìṣọ̀lá Sunday Paul Mọ́gàjí lérò kò lópin ọ̀pá àti pẹ́ńbàdì èmi sì ni former zonal chairman national vice chairman south west of Accord mo sì jẹ́ one of the leaders stakeholders in Accord ní Ọ̀yọ́ state. ok lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ òṣèlú Accord igun mélòó la lè ka ẹgbẹ́ òṣèlú Accord sí ní Ọ̀yọ́ state. ẹgbẹ́ òṣèlú Accord ò sí ní igun kankan Ọ̀yọ́ kan ni ẹgbẹ́ òṣèlú Accord. Ìgbà tí a parí ìbò 2023 ni ẹgbẹ́ yẹn pín sí méjì tí igun kan wà pẹ̀lú mi tí igun kan wà pẹ̀lú Honorable Àjàjà lẹ́yìn pín kété tá a parí ìbò lórí a ní ọ̀pọ̀lọpọ̀ awuyewuye tó di ọ̀rọ̀ ilé ẹjọ́. Ṣùgbọ́n lẹ́yìn tí gómìnà wa Jackson Adémọ́lá Adélékè ti dé sínú ẹgbẹ́ òṣèlú Accord ló ti yanjú gbogbo àwọn awuyewuye yẹn tí wọ́n pegun kìíní tí wọ́n pegun kejì tí gbogbo làásìgbò yẹn sì kẹrùdò tó lọ mú mi. Èmi ni mo gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ àti àwọn èèyàn tó ń tẹ̀lé mi. Gómìnà sì rọ̀ wá pé ó yẹ ká ṣe àṣeyọrí pàápàá tó ń wo ètò ìdìbò nínú oṣù kẹjọ ọdún 2026 tàwa yìí pé kí n ti torí àṣeyọrí tí àwọn ń lé nínú ẹgbẹ́ kí n dìbò rẹ̀. Gbà yẹn ni a gbé ẹjọ́ yẹn kúrò ní Federal Court of Appeal ní Àbújá tí ẹgbẹ́ sì padà di odidi kan. Ẹ bá gbogbo àná nígbà tí Alhaji Oríyọmí Hamzat wá èmi ni mo darí ètò ní Liberty Stadium tí a sì rí pé gbogbo àpapọ̀ tó di ẹyọ kan ṣoṣo
so kò sí gbogbo kan kò sí apá kejì ìwà ìmọ̀tara ẹni nìkan àti jẹgúdújẹrá àti fẹ́ owó ló jẹ́ káwọn aráalé àti àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ máa rò pé ẹgbẹ́ yẹn sì tún pín sí méjì, ẹgbẹ́ àkọ́dù pín sí méjì ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹyọ kan ni. ṣùgbọ́n ní ọwọ́lọ́wọ́ báyìí olùdíje méjì là ń gbọ́ pé ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ó fẹ́ dàbí ẹni pé wọ́n fẹ́ ní báyìí. ṣé ètò ìdìbò abẹ́nú ṣì ń bọ̀ nù ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù tàbí kò ṣètò ìdìbò abẹ́nú kankan mọ́? Pẹ̀lú ìlànà àti timetable tí INEC fún wa àti tẹ́gbẹ́gbẹ́lẹ̀ ó ti parí kò sí olùdíje méjì, olùdíje kan ṣoṣo with consensus ó ní Alhaji Oríyọmí Hamzat. Ẹ jẹ́ kí n ṣàlàyé bó ṣe jẹ́ fún yín. Mo ti fi lẹ́tà tí gbogbo olúlé ẹgbẹ́ National Working Committee tí national chairman wá sáì mo ti fi ránṣẹ́ sí ìkànnì yín náà. tó jẹ́ wípé onígun mẹ́rin oníewé mẹ́rin ni tí wọ́n ti disqualify Kúnlé Búsàrí tí gbogbo èèyàn ń pè ní gudugudu torí pé mo wà l'Ábùjá nígbà tí wọ́n wá ṣe screening ní on the 22 lẹ́yìn ìgbà tí screening àwọn gómìnà ti parí ní on the 20. mo sì bí mi léèrè ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè l'Ábùjá mo jẹ́ kí wọ́n mọ̀ wípé èmi ò dá Alhaji Kúnlé Búsàrí mọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú ACORD. lẹ́yìn gbogbo awuyewuye àwọn screening committee àti national working committee ṣe lórí ẹ̀ wọ́n disqualify Alhaji Kúnlé Búsàrí. lẹ́tà yẹn ni mo fi sí yín olójú ewé mẹ́rin tí national chairman Maxwell Nduben ní national chairman méjì lórílẹ̀‐èdè Nàìjíríà ẹyọ kan náà la ní. so èmi ò wá mọ ibi tí wọ́n ti ń ṣe primary kejì ṣẹ́ẹ̀sì rí national committee wa mà èèyàn méjìlá ni lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń ṣàkóso tí wọ́n ń darí ẹgbẹ́ ACORD lórílẹ̀‐èdè Nàìjíríà. èèyàn méjìlá ní ìwà mọ ibi tẹ́lẹ̀ ẹnìkan ó ti lọ jókòó síbì kan tí ó ní òun ti yan olùdíje sípò gómìnà nígbà tí àwọn mọ́kànlá tí wọ́n ń bẹ ní apá kejì. so Alhaji Oríyọmí Hamzat òun ni candidate ACORD nínú ìbò January 2027 tí ń bọ̀ nípìnlẹ̀ Ọ̀yọ́. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwé òfin ètò ìdìbò akọ̀wé ẹgbẹ́ nípínlẹ̀ àti ẹni tí ó bá jẹ́ alága ẹgbẹ́ nípínlẹ̀ gbọ́dọ̀ tọwọ́ bọ ìwé pé a fún ọ ní tíkẹ́ẹ̀tì láti díje fúnpò gómìnà. ìlú Àbújá la gbọ́ pé. kò sí tó jọ mà kò sí tó jọ ẹ jẹ́ kí n ṣàlàyé dáadáa kí àwọn aráyé lè lóye ṣé ẹ mọ̀ pé kò sí àwọn yẹn wà mílẹ̀ ti wà ń bẹ́ẹ̀. ẹ ṣáàwọ̀ mo ti ṣe secretary ẹgbẹ́ yẹn rí fún ọdún 6 mo ti ṣe caretaker state chairman fún bí ọdún 2 nígbà tí lásìgbò wà tí wọ́n fẹ́ ṣe congress. agbára alága state àti secretary kọ̀ọ̀ka àyọjúràn ni àyọjúràn pátápátá ni téèyàn ń pè ní impunities a gross misconduct of impunities ẹni wọ́n ń perú ẹ̀ tírú alága kan láti state 36 state of the federation tó bá ní òun lòun mú governorship candidate the power did not lie on them. ó wà nínú ìwé òfin ẹgbẹ́ ACORD national working committee àwọn ni wọ́n mẹni tó jẹ nílùú kọ̀ọ̀kan tí ó pegedé láti díje àwọn náà ni ó sì tọwọ́ bọ certificate of return irú ẹni bẹ́ẹ̀ tó tí alága state àti secretary state kan bá ń tọwọ́ bọ certificate of return ayédèrú òfegè irú àwọn ẹni bẹ́ẹ̀ ó yẹ kí ọwọ́ òfin ó bá wọn torí wípé wọ́n ti fraud that is a fraudulent activity ó yẹ kọ́wọ́ òfin ó tẹ̀ wọ́n ti ṣe kọjá agbára tí ìwé òfin ẹgbẹ́ ACORD fún wọn. ṣùgbọ́n nígbà tí ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ACORD tẹ̀ ń sọ fáwọn aráàlú pé ẹgbẹ́ òṣèlú ACORD ò pín sí méjì ọ̀kan ṣoṣo ni tí àwọn aráàlú sì ń rí i pé tígun tọ̀tún ó ń pera wọn ní olùdíje tígun tòsì wọ́n ń pera wọn lólùdíje báwo wà lẹ ṣe fẹ́ ṣe tí èyí ò ní ṣàkóbá fún ẹgbẹ́ òṣèlú ACORD gan. kò ní ṣàkóbá fún ẹgbẹ́ òṣèlú ACORD torí àti mẹni tí wọ́n ń jíṣẹ́ fún ìmọ̀ wọn ò sì lè jọ ṣe nígbà tí pọ́tà bá jáṣẹ́ nǹkan INEC ó gbó kankan jáde láìpẹ́ tí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n fi ránṣẹ́ sí wọn pé àwọn olùdíje rèé o worúkọ ẹni tí ó jáde ń bẹ̀ ìgbà yẹn ara wọn balẹ̀ a ti mọ gbogbo ète tí wọ́n fẹ́ lò gbogbo ohun tí wọ́n ń wá náà ní pé kí Oríyọmí Hamzat kí wọ́n má lè dìbò kó má bàa rí ìbò dì nínú ìbò January torí ẹ ti rí wípé òun ni ayé fẹ́ báyìí àyípadà rere tó ń. aláǹfààní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Honourable Àjàjà wọ́n sì ṣàlàyé bó ṣe kan àwọn sí àti bí ọ̀rọ̀ ṣe jẹ́ lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ èmi àti yín nísìnyí màá lo fọ́nrán díẹ̀ nínú fọ́nrán tèmi àti wọn náà jọ ṣe. wọ́n ní àdéhùn tí àwọn jọ ní pẹ̀lú Alhaji Oríyọmí Hamzat àwọn ò yẹ kúrò lórí àdéhùn yìí o àfi ìgbà tí àwọn ọ̀rọ̀ tí wọ́n ń yí padà ló tó mú káwọn tó lè sọ pé tó bá ti rí bẹ́ẹ̀ ẹja ṣígbàgede sílẹ̀ fáwọn míì náà láti kópa tí wọ́n dẹ̀ jọ sọ pé ètò ìdìbò abẹ́nú ò wáyé níbi báyìí lọ́jọ́ báyìí kódà wọ́n ní àwọn sì jọ sọ̀rọ̀ títí kó tó di pọ̀rọ̀ wá padà ó yí bìrì kò lọ mọ́ ṣe jọ sọ́mọ́. ẹ jẹ́ kí n sáré ṣẹ́yìn ẹ̀nì náà nǹkan kan mà ṣé ẹni tó jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ tí wọ́n máa ń pè pé kó wá díje pẹ̀lú ẹni tí kì í sọmọ ẹgbẹ́ tẹ́gbẹ́ ọ̀dà mọ̀ ṣé ẹni yẹn á sì jọ̀ǹda ara rẹ̀
àwọn méjì lójúlówó ọmọ ẹgbẹ́ tá a mọ̀ ẹni tí ó jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ kò lè fi ra rẹ̀ lẹ́kọ̀ọ́ yọ̀ǹda ara rẹ̀ láti lọ díje pẹ̀lú ẹni tí èso ọmọ ẹgbẹ́ tó ró ti mọ ìwọ̀n wọn tẹ́lẹ̀ pé ètekéte ó ti lọ́wọ́ ètekéte nínú CP retired owó ṣe é ní Fatai wọ́n ṣe gbogbo ojúṣe wọn wọ́n gbé ẹgbẹ́ yẹn lárugẹ gan nígbà tí wọ́n dé ó yẹ kó jẹ́ primary lóòótọ́ ṣùgbọ́n pẹ̀lú àjọsọ pé primary máa ń dá dúkù àti wàhálà lẹ̀ a pe àwọn candidate méjèèjì kan wọ́n lè gẹ́gẹ́ bí àgbà àti òye àti àgbo olóṣèlú àti àgbà ọmọ Ìbàdàn CP ní kí Oríyọmí so wọ́n withdraw láti ṣe primary àdẹ̀rí pé consensus candidate ló máa kú nínú èèyàn méjì tí ẹnìkan ti sọ pé òun jábẹ́lẹ̀ lẹ́yìn ẹ̀ ni iṣẹ́ wọn wá jẹ́ tẹ́rí àsìkò ọ̀rọ̀ tí tó tí àsìkò ọ̀rọ̀ bá tó máa jáde síta àwọn tí wọ́n bá mọ̀ pé kò rí bẹ́ẹ̀ kan náà jáde pẹ̀lú mi ní gbogbo gbàgede orí station mo ní àǹfààní láti wà pẹ̀lú wọn ní ìpàdé àkọ́kọ́ mo dẹ̀ sọ fún wọn wípé mo ní ẹ̀rí ọkàn láti ọdún 2015 láti fi ẹgbẹ́ àkọ́dù ìdìbò kẹ́yìn ní 2019 wọ́n ta ni ní 2023 wọ́n ta ni. ṣe pé ojú kí ló dé tá à ń ta ọjọ́ iwájú yẹn. ẹjọ́ wà ń bẹ̀ ní 2019 náà ni. àjọ wà ń bẹ̀ ni àjọ wà ń bẹ̀ wọ́n ta in the sense pé ṣé bẹ́ẹ̀ mi ni mo coordinate Saheed Ajadi nígbà tí wọ́n yarí pé àwọn ọ̀tẹ̀lẹ̀ lọ mọ́gbọ́n èmi ni mo bá ṣe campaign tí mo náwó òkè ṣẹṣẹ state secretary ni láti máa náwó olùdíje òkè ṣùgbọ́n àgbọ̀dọ̀ dúró ìgbà tẹ́ni yìí rí wípé wọ́n ti ta ẹgbẹ́ yìí ló withdraw ọjọ́ mẹ́ta tó kù Saheed Ajadi is still alive you can confirm what I'm saying ìgbà tó kù ọjọ́ mẹ́ta tá a dìbò gọ́vnọ̀ níjọ́ Thursday ní Saheed Ajadi withdraw tọrẹ́ni ẹlẹ́ni ọ̀fẹ́ náwó sígbà 2 nígbà tí wọ́n ti lọ lẹ̀dí àpò bọ̀mọ̀ṣẹ́ Mákindé tó ẹni yẹn withdraw nígbà tó di 2023 Báyọ̀ Adélábù wà náà gbogbo wa la rí ní tí wọ́n fojú ẹ̀ rí at the end of the day sell out náà ní fún ẹgbẹ́ tó ń ṣe ìjọba lọ́wọ́ how do we stay and keep calm kí a máa ta ọjọ́ ọ̀la àwọn ọmọ wa àwa ti dé stage kan tó ti yẹ pé láìpẹ́ láì dènà àfẹ́yìntì nídìí òṣèlú ó yẹ àforúkọ rere lẹ̀ gẹ́gẹ́ bí olóṣèlú káwa máa ta ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ìyẹn ló jẹ́ kí èmi ò tètè yá àrí fún wọn wípé òní rí bẹ́ẹ̀ nílé yìí mo dẹ̀ bá àwọn tó ń ṣàkóso ẹgbẹ́ sọ̀rọ̀ lórí ilé ẹgbẹ́ l'Àbújá wọ́n dẹ̀ ṣe tó dìbò tó láti ní consensus candidate. sà àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ ńkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù ìpínlẹ̀ Ọ̀yọ́. àwọn ọmọ à ń gbọ́ yín o. àti consensus primary. àwọn ọmọ. ṣe jẹ́ agent of destruction. ṣùgbọ́n ṣé olú ilé ẹgbẹ́ nílùú Àbújá lè ṣe nǹkan kan láì ṣe pé àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n jẹ́ kán mọ̀ bí nǹkan ṣe ń lọ. ìwé òfin wà tó gbé ìwé òfin ẹgbẹ́ àkọ́kọ́ gbé kalẹ̀ pé tí wàhálà àti rògbòdìyàn tàbí vacuum ni wọ́n ń pè tí àlàfo bá ṣòro láti ṣe ń tó tọ́ àwọn tó tún wà lọ́wọ́ bàbá ṣe ṣàmùkẹ́ wọ́n ti fi àlàfo lẹ̀ láti ṣe ń tó tọ́ èyí tó yẹ ká ṣe wọ́n ti fún one date wọ́n ti yan àwọn tí ó máa wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yìn wá ní kí wọ́n wá síbi tí àti ní ọmọ ẹgbẹ́ àti olùdíje àwọn ẹ̀rọ mi porúkọ tó wà nínú àwọn táwọn kíá ní Oríyọmí Hamzat onìkan nínú candidate mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkan ó withdraw ẹnìkan wọ́n disqualify ẹ̀ ẹnìkan náà ló kù ńgbà tá a kú lórí ṣọ̀wá tako làkàì nígbà táwọn olú ilé ẹgbẹ́ ń bọ̀ tẹ́nìkan máa bọ̀ lóòtẹ́ẹ̀lì kan ká wá ṣe congress fẹ́ nìkan torí pé ẹ fẹ́ fún wọn lówó àwa náà nídìí owó ṣùgbọ́n orúkọ rere ọ̀sán dúwúrà àti fàdákà lọ èmi ò lè gbowó táwọn ìrandíran mi ò mọ jìnnà fún so mo back out èló 100 million ẹ wo ohun tí wọ́n jẹ dọjọ́ kú ti wà lọ́wọ́ mi tí mi ò bá sọ́ọ̀ṣèlú ọ wà lọ́wọ́ mi tí ìran mi ò tún jẹ báwo mi ò ṣiṣẹ́ mọ́ wọn lẹ́kọ̀ọ́. 100 million ṣé pé láti ṣègbè lẹ́yìn ẹni tí àwọn ẹgbẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fẹ́ filẹ̀. tí wọ́n fẹ́ mú gbogbo àwa mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n promise 100 million àti SUV ṣùgbọ́n gbà tí mo délé tí mo padà tún rò mo ro ọjọ́ ọ̀la àwọn ọmọ mi. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta wò sà. The state chairman, the secretary and me, I was invited. lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú bí ojú ọjọ́ ṣe wà wọ́n ti ní Alhaji Oríyọmí Hamzat ti wẹ̀ wọ́n yán kankan láti díje fúnpò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ni